kó nígbò ti gbàgbé wípé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan ní tó lóhùn ẹ̀yin àṣebàjẹ́ tẹ́ bá ní ẹ̀rí gbọ́ àwa ojú ọlọ́run náà ò ní gbà. ẹjọ́ mi ìgbà ìmọ̀ níbi ìsinmi ẹ̀mọ̀ ẹjọ́. gbanu sọ kò sọ̀rọ̀. Arjan! 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 I am a talk for life, living in just a power. Why do you hate me? Because of fucking money. If it is money, I get a cash in my hand. Enough money, enough problem. ọmọ méjì jáde kúrò lákàtà ẹ̀ ó mọ bí tí wọ́n lọ dẹ̀ ń pèrè lábíàmọ́ síbẹ̀síbẹ̀ ó sì ń jókòó sínú ìranù iná lórí ṣe kó tó sọ mí dídàkudà síbẹ̀ kó tó sọ mí dídàkudà àtẹ́ká yé mọ́. àbí kí ni bẹ́ẹ̀ sí iṣẹ́ wọn àwọn olùmọ̀ ó tí mo síta jẹ́ kí n bí ẹni àwọn bẹ́ẹ̀ torí kí lè fi máa ń ṣe ìgbéyàwó ní ìsẹ́ torí ọmọ torí kí làwọn méjì jọ fi ń ṣiṣẹ́ Yorùbá bọ̀ wọ́n ní tí náà bá kú máa ń fi rogojú àbí tó gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ kù àlọ́ fẹ́ kúrọ́ kù níbo ni Bọ̀dé wà níbo ni Wùmí wà ó ti da ọmọ mi nù àbí torí èmi ò wá níyàjú mi sílẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ó máa ké mi yẹn lọ tàbí kèmí tèmi náà lọ sí
wọ́n jọ mọ̀ pé torí ọmọ yìí gan-an làwọn méjì fi para wa ọmọ kan tó sọ fún ẹ ìyá ìta. oṣù tó ń bẹ̀ mí náà ni ò ń bẹ̀ mí lọ́dọ̀ oṣù. kí yà mí di méjì ó fẹ́ lé mi bọ́ sí kàkísà àtúrọ̀ ọmọ ibo ni mo fẹ́ gbà torí Ọlọ́run. ìṣòro lásìkò ẹni tó bá tún gbà ẹ sílé kò ní dáa fún ẹni tó bá bá ní òní sóríire. má jẹ́ kí sílẹ̀ bàbá mi wú mi o máa bá ẹ ṣe lọ́kọ̀. èdè mi ò mọ bí wọ́n gbé gbà lọ. a ò rí a ò sùn a ò wò. àwa ò mọ bí tí wọ́n lọ. ọ̀lọ́ni. ìwé lọ Kọ́ládé ò gbọ́dọ̀ rí ó máa pa mí ni. ṣé bí mo ti ṣàlàyé fún ẹ pé kó lọ rè bá Kọ́ládé pé mo ti bá Kọ́ládé sọ̀rọ̀. ṣé orí bíbẹ́ wá ní oògùn orí fífọ́ ni bàbá pàtọ̀kọ̀ ìtọ̀ ò lè kó láéláé bí wọ́n bá rí lẹ́ǹsì tí wọ́n àti Kọ́ládé jókòó tèmi náà bá yín bẹ̀ á jọjọ ṣètò àmọ́ bá a ṣe sá káàkiri táwọn ò fi di rírí ọ̀nà àbáyọ tọ́mọ fi lè wálé kọ́ ni kó lé ọ̀dànù sóde pẹ̀lẹ́ máa wá lọ. ti gbọ́ ẹ ṣe a máa lọ. ẹrúkẹrú ajé abilala lẹ́nu ọmọ ahamu kóróró ọmọ ahamu karara kórogún bá lè gbàgbé lọ́gànjọ́ òun lọ sódò lọ rè kún ní kí nǹkan burúkú lè bá kórogún jẹ ní. àṣé kò sí bí ènìyàn ṣe lè pẹ́ lóde ọ̀run tó yóò délé ayé ọ̀pọ̀ àpá wa bá ìṣòro àti ìdààmú tiẹ̀ náà ni. àwa rò báwa làwa ti jìyà pé kò tún yẹ káwọn ọmọ tiwa tún lálàṣẹ nílé ayé mọ́ àyè ìyá ló yọ ọ́lẹ̀ yìí o ṣebí wọ́n ní ìyá lálábàárò ọmọ bá ṣe pé ìyá rẹ̀ ń bẹ láyé àti fún ìdá àbí àmọ́ àti gbọ̀ tún àti lù sí mélòó lèmi bàbá ní jáṣe ẹlẹ́dàá mi ò jẹ́ kó ra àwọn ọmọ náà ìbànújẹ́ ò lè kẹ́yìn ayé rẹ̀. mo ṣe fẹ́ ní tẹ́ bá dé kí n kàn sọ fún yín pé kẹ́ rí mi lọ́fíìsì sísítà yín ti ń respond sí treatment. máa dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́. so ní ìsìn yẹn ti lè béèrè nǹkan tó bá fẹ́ jẹ lọ́wọ́ wọn so kẹ́ lè bá wọn gẹ̀ẹ́tì so nọ́ọ̀sì adé fún wọn ní àwọn òògùn tó wọ́n máa rí. àǹtí mi ti lè jẹun ẹ ṣé dókítà ẹ ṣé gan ẹ ṣé àǹtí mi wọ́n dára yìí ti wà ókè kí lè bá fẹ́ jẹ ń sìn ẹ sọ gbogbo kókó tẹ́ bá fẹ́ jẹ fún gbogbo ẹ̀ ní kẹsàn-án máa bá yín ṣe wá ń sìn àǹtí mi ewu àánú ọ̀rọ̀ gbé mọ́ a ní kẹsàn-án kó tẹ́ fẹ́ jẹ dókítà tí dára yín ti wà ókè alẹ́ bá mi sọ̀rọ̀ àǹtí mi ẹ sọ̀rọ̀. kí ni àǹtí kò sí problem nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé sickness yẹn ó dàbí pé ó fẹ́ take another form but a máa rí fáwọn. lọ síbò dókítà lọ síbò. psychiatric hospital. Anybody will leave.
tèmi Táyọ̀ ni ò sí láàrin wa. Ṣé wọ́n mọ̀ bó ti di ọkùnrin kí ló ṣẹlẹ̀? Aláṣẹ àwọn ẹ̀gbọ́n mi tó bí mi lẹ́nu òyà ó ṣe ṣùgbọ́n yẹ jí báyìí ló bẹ̀rẹ̀ sí gbó bí ajá àwọn gbogbo ní wọ́n máa gbé lọ́sípítù. Dókítà dé sọ fún wa pé ká gbé wọn lọ sí psychiatric hospital sá. Aláṣẹ jọ. Àwọn òbí ń bọ̀. Àwọn làbúlé wa. Àwa lọ sí abúlé wa lọ bá àwọn kò ṣàlàyé àwọn tó ṣe ẹ̀gbọ́n rẹ̀ fún mi. Àgbàlagbà ní àwọn wọn máa mọ ibi tí wọ́n máa wọ̀ tí wọ́n bá ti wá fún ẹ ní àbọ̀ gbogbo agboolé tí ibẹ̀ bá ti wá tí wọ́n bá ti rí ọwọ́ wọ́n bá sọ fún àwọn olùgbà ẹ̀rọ wípé ìràbẹ̀ àjẹ nínú ìyá náà máa lọ. Ṣé bí àwọn tí ẹni wọ́n parọ́ yọ sí abẹ́ àpáta tí wọ́n mú igbó lẹ́ni ẹ̀fẹ́ lọ mú lónìí? Ta ló mọ ibẹ̀? mi kọ̀ọ̀kan náà ni màá wá débẹ̀. Ó dẹ̀ dá ẹ lójú pé àwọn ọmọ débẹ̀ wọ́n ní. ilé ẹgbẹ́ mi ṣe tí ó fara jù. Tó bá gbọ́ pé wọ́n ń bọ̀, tó bá gbọ́ pé wọ́n ń bọ̀, tó bá gbọ́ pé wọ́n ń bọ̀, tó bá gbọ́ pé wọ́n ń bọ̀. Àwọn wo, àwọn arẹjàn, ojú Ọlọ́run, grace of God, tí wọ́n bá mú ẹ pé ó ṣiṣẹ́ yìí, ó lọ ṣàìdá, wọ́n á fẹnu fẹ́ra, mo ṣèké fún ẹni ọrùn mímọ́. I am a talk for life, living in just a paradise. But they hate me, who hate me, or the people who hate me. But all my niggas like me. Why do you hate me? Because of fucking money. If it is money, I got a cash in my hand. Enough money, enough problem. You got the money, you got a problem. But it's not money. There's some company with one man. Bad niggas, give me a break. Oh, what? Nígbà tí o sọ fún dáàdì ẹ kí ni dáàdì ẹ ṣe. Ó ní kí ló bẹ̀ ń dáàdì. Nígbà tó dẹ̀ tó bẹ̀ tó wá padà sọ fún dáàdì ẹ pé kò gbẹ́ bẹ́ẹ̀ o kí ni dáàdì ẹ tún ní kó ṣe. Ìgbà tí mo bẹ̀ ó gbọ́ mo wọlé ṣùgbọ́n ó jẹ́ ìtì mi kò ṣe dáadáa. Ara àṣòro tí mo ní pẹ̀lú dáàdì ẹ ni. Ṣòbí dáàdì ẹ slow ó dominú ó ti ní typhoid láti kékeré ó ti affect brain yẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ìwọ ló súnmọ́ jù gẹ́gẹ́ bí ọmọ ni àbọ̀kọ́ ẹ lọ́bẹ̀ẹ́ ẹlọbẹ tó bá fi pẹ́ ẹlọbẹ ni bàbá ẹ ò mọ̀ wípé orí ọkọ ẹ ti dàrú. ǹjẹ́ máa ṣe pé fún ọlọ́run àpò sí i. dáàdi ẹ ò mọ̀ wípé ọkọ ẹ ti ya wèrè kú lórí burúkú ni wèrè lórí ẹ gba wèrè fèsì ṣàpẹ́ mi ń ṣe òkú náà ni mí mo pẹ́ ń ta tó bá fèsì mi àti fi ẹ̀ṣẹ̀ bá gbogbo ojú ẹ̀jẹ̀ fáìbọ̀ yẹn ló gùn. tí orí tí ọkọ ẹ bá pé á mọ̀ wípé ìwọ tó bí ọmọ ẹ ò lè jí ọmọ gbé torí ọkọ ẹ bá pé á mọ̀ pé lílé ẹ jáde àbí ṣe gbọ́nkúgbọ́nkú sí ẹ nǹkan ní solution kan mọ́ sọnù màá wá jọ ẹ lójú gbogbo nǹkan tí bàbá ẹ ò lè ṣe torí ẹni tó ṣojú ò dàbí ẹni tó ṣẹ̀yìn lèmi á ṣe ọjọ́ tó pé 43 years gẹ́gẹ́ tí mo ti ń ṣe ọmọ tàbí mo ní years mo dà á lẹ̀ lónìí ní á ṣe mú MC dé ṣé bó mọ̀. ṣé MC mo fi. MC mo fi kọ MC kirikiri ni MC mo sì ní Òṣòdì pẹ̀lú Jasper níjàyè wọ́n ṣe mú ọdẹ tí wọ́n á tẹ̀ lọ́dọ̀ mi ní ọ̀nà tí ya wèrè káàkiri ayé yìí yìí wọ́n lè ṣàgbogbo Nàìjíríà ládàá owó dẹ̀ wà lọ́wọ́ wọn èmi ni mo tírè ní wọn lẹ́yìn náà mo ní mi ò ṣe mọ́ ni màá wá jọ pẹ́ lójú nígbà tí máa kọ́ kú ẹ̀ṣẹ̀ bọ́ pẹ́ tí mo kan lápá màá wá gé ní ekiri lékiri ìbáṣẹ́ wàá pè jókòó pé yes as a senior married man báyìí ní ìyẹn ṣe o nílé obìnrin jáde kọ́ ni solution pé èèyàn wá ọmọ o. èrè tó bá wọn kàn ṣe sí o. bàbá mi bí ẹ
mo tí mo ṣe ìmọ̀ tọ́ náà ni mélòó bàbá ẹ̀ ṣe máa lọ kókó ṣùgbọ́n wá ju tèmi tó wá náà kan ṣe sí mo ló bá kọ́ mi tí máa ṣe bàbá ẹ̀ kó làṣẹ́kẹ̀ ó tó kù sí ní bẹ́ẹ̀. Kí ni problem ẹ? Ẹ̀fẹ̀lẹ́ mà, ó pẹ́ kọ́wọ́ ẹ̀ tó jábọ́, ó ti di ìgbẹ́lẹ́ wa. Iṣẹ́ tí mo gbé fún yín kọ́. Mo gbọ́ wọn níṣẹ́ tó gbowó lọ́wọ́. Ọ̀dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ fojú mi ìwọ kọ́lọ̀gá mi ni. N tó ṣẹlẹ̀ mà ni pé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gangan, a ti ń ba lọ. Ṣé wàá di bá ṣe ń ba lọ? Àwọn plate yẹn tán, àwa ní plate, wọ́n á wò pé kẹ́ẹ̀dé o, kakọ̀jẹ́ kẹ́ mọ̀ pé a ní 4,000 naira sí, wọ́n á ní 4,000 naira, ẹ ti gba iṣẹ́ yín. Olórí burúkú ló sọ̀rọ̀ yẹn náà. Olórí burúkú ló sọ̀rọ̀ rẹ̀. Ṣé olórí burúkú lórí mi, olórí burúkú tó sọ̀rọ̀ rẹ̀? Kò lè ní dáa fẹ́yìn méjèèjì. Wọ́n kó 8,000 fún yín kẹ́ bá mi fi ṣiṣẹ́. Iye 8,000 ẹ̀ iṣẹ́ tí mo gbé fún yín ẹ̀ ṣe. Iye 8,000 mi ò bá ń lẹ̀. Ètò wọn bá mi sọ̀rọ̀ 4,000 àbí kí ló pé? Àrà ló máa sọ pẹ́. Jẹ́rí abẹ́ bá rí bíùdì ẹ̀kọ́ dàbí ti lóyìnbó importer exporter. Ẹ ti ẹ̀gbọ́n náà. Ìwọ arìnrìn rádaràdá yá ni òpònú yìí. Ẹ wò lọ́yọ̀ máa pè mí lórúkọ tí ìyá àti bàbá mi ò sọ mí o. Ṣé rí orúkọ tẹ pé yẹn kò ní láìkẹ́, ó ti fẹ́ bínú nìyẹn, ó máa bínú nìyẹn. Kò lè ń da fẹ́ méjì bínú ò bá bí yín. Mami. Kò lè má ti ya wèrè. Tínú bá bí mi mo mọ̀ lè ṣe mẹ́wàá. Ṣé rí owó mi? Èmi máa gbà o. Tí ì bá gbowó mi, màá kó tẹ fi ṣiṣẹ́. Màmá mi iná lè fà láṣọ yìí o. Owó làdẹ fi ra àwọn oríṣẹ́ yẹn o. Ó kúkú pọ̀ tó tẹ kó fún wa lọ. Ẹ má fọwọ́ kan bí o, jẹ́ jẹ́ sòrò mo rò pé ẹbẹ́ dúró báyìí. Wàá wáyé o. Ókè tí ká síbẹ̀ kò sí wàhálà. Ṣọwárí ẹ̀yin méjèèjì. Wàhálà tí mi bá gba owó mi, ẹ̀ bára yín so tù. Níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìbílẹ̀ bàbá Ògúngbè mi. Ìbílẹ̀ wa. Ẹ wà wọn arìndì. Bàbá ilé bàbá Ògúngbè kọ́ ilé bàbá Ọya ni. Ṣọrí sọ tún tẹ́mi sọ fún yín tó ẹ pẹ́ kàwé orí yẹn pé ibi tí màá kọ́ iná wá ti mọ́ gadroom. Ibẹ̀ lẹ máa yàgbẹ́ sí, ibẹ̀ lẹ máa tọ̀ sí. Àwọn máa fi búrẹ́dì ránṣẹ́ sí láti tà sínú ilé. Ṣàbí amọ́dún. Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ jókòó. Arákùnrin, ẹni ọmọ yín ni arábìnrin yìí ṣe. Bẹ́ẹ̀ni, torí ọmọ tí ọ̀rẹ́ èèyàn bá bí èèyàn náà ló bí. Nígbà tí mò ń gbàdúrà, amóbìnrin rán wípé àwọn ọmọ arábìnrin yìí tí ẹ̀ ń wá wọn ò tí ì kú ṣùgbọ́n nínú gílàgílò ńlá ni wọ́n wà. Ṣùgbọ́n a tún mú mi ríran wípé bí ẹ bá fẹ́ rí àwọn ọmọbìnrin yìí o ẹ ó tẹ ọkọ ẹ̀ nù ni. Ẹ má sọ̀rọ̀ ṣé tá a bá fẹ́ rí ọkọ ẹ̀ ní ká tẹ̀ nù. Mo mọ. Ẹ ṣé mi ò sọ ọmọ tí a bá ń báwí tó bá ń wá ròkì á parun lójijì láì látòṣe ní Bíbélì wí. Nígbà tó fẹ́ fọmọ ìmọ̀sán mi ní ẹni yìí ìjàpá tó sọ pé nóun ò dáa ẹni tó rí ta ẹ̀gán ti mọ̀ nígbà tí èèyàn tó bá ti pupa tó bá jọ́ ọkùnrin tó bá ti lè pupa báyìí ìwà nu wọn kì í da black lẹ̀jẹ̀ wọn máa ń rí ẹ sọ orílẹ̀ ayé máa ràn. pásítọ̀ kí làwọn á ṣe é sí i. o mọ tó ní ṣe láàrin. lójúkú yé mi mọ̀ kó ta lè ṣe o. Bíbélì ní ẹni tó bá fi idà pa ènìyàn idà náà la máa fi pa ṣé bó ò ní bínú. bàbá ọmọ ẹ ò ní bàbá nígbà tó bá ṣá bàbá ọmọ ẹ tí mo ṣá báyìí nígbà tí mo bàbá ṣá. ṣé ti pọ̀ ju ẹ má ṣàjọ. ọmọ yìí kí bá ṣá màá yanjú ẹ. ṣé wàá ń bínú. no insult burúkú ló fún mi yẹn insult tó no. pásítọ̀ ẹ ṣe ó jàbọ̀ jáde ẹ jọ. báwo ni mo ṣe jẹ́ sí yín.
Daddy yín, thank you. Torí pé mo jẹ́ daddy yín náà ló jẹ́ kí n máa sọ báyìí fún yín pé tákèrè bá fọwọ́ tilẹ̀ inú igbó ní tọ́ sí. Àlọ́ rámirámi báyìí láàrin ẹnìkan ò tún rábọ̀ ẹ̀ o. Odò ìsàn kó tún bojú wẹ̀yìn. Ó yá ẹ̀yin méjèèjì ẹ máa lọ. Ẹ máa lọ mo ṣe wọ yẹn. Mama Yemi si. Baba bombo. Beleje. O skule ni. Yemi we Yemi si. Yemi si kò sí. Ah. Bololo. Kí ló dé tó fẹ́ mọ̀ bí tó lọ. Ah. Come out here. I don't think say na play. Me I not go play o. Kò ṣe chele mo bá wa. Kí ló ṣe? Kò ṣe chele. Where Yemi si. Yoruba people, they make proverb. Only be abiti, you know abiti. Trap. Be abiti, kò bá pa rat. Be abiti, kò bá pa aku. Ẹ̀yìn, pankane, amu ẹ̀yìn, afun ẹlẹ́yìn. Money tàbí Yemisi, tàbí kèmí wá dànù. Ó ti ẹ̀ wo rẹ̀ rárá. Ìwọ fúnra rẹ̀ ń ṣe ló yẹ kó sùn kàkà kó tiẹ̀ wò wípé ìjó ti ẹ̀ yé sí ẹ ìjó tọ́ sí ẹ ìjẹ́ àlàáfíà náà tó ẹ lára débi tó yẹ kó fẹ́ Yẹ́misí kó fẹ́ Yẹ́misí ọmọ tèmi ìwọ kì í ṣẹrù ẹ rárá láti fẹ́ Yẹ́misí kì í ṣe bí ìwà arúgbó báyìí lọmọ mi fẹ́ fẹ́ kó wá ìyàwó tiẹ̀ síwájú wò ó jẹ́ kí n sọ fún ẹ sórí ẹnu ọ̀nà tèmi má dé ibi ìmọ̀ Yẹ́misí ti lọ lé ọkọ tiẹ̀ o ìwọ náà lọ wá ìyàwó ẹ wọn ní ẹgbẹ́ ẹyẹ òun lẹ̀yẹ ń wọ́tọ̀ lọ wá ẹgbẹ́ ẹ kó o fẹ́ fi ọmọ tèmi lẹ̀ lọ́rùn. nílùú tàwa olóyè ní mi money e dey plenty mo wá dànù. ẹ wo torí Ọlọ́run ìtọ́ yẹn pọ̀ lára mi Yẹ́misí ti lọ lé ọkọ. màmá Yẹ́misí bí èmi kò bá rí Yẹ́misí màá jẹ́wọ́ pé èmi kì í ṣe ọmọ Yorùbá àbí ó ṣe bí èmi ọmọ Yorùbá mo kì í ṣe ọmọ Yorùbá èmi wá láti far east I no get Yẹ́misí for 7 days I go show you say I be somebody for our town owó ọ̀pọ̀ money ìbọ̀kú juju ìbọ̀kú agun for our town na you go carry Yẹ́misí come meet me for my town if you come down there I no go gree you okay. Kọ́yẹ ìwọ náà tẹ̀ pé rẹ̀ léèyàn ó sọ̀rọ̀ ẹ̀ di pàtàkì àádọ́gògiri èmi á fi Yẹ́misí pẹ̀ ọlọ́mọ àjẹ́ dárọ̀ láyé mi kò sí tó máa ṣọmọ bí ó ti lọ lé ọkọ tiẹ̀ ìwọ ráhùn ráhùn ìlọmọ mi máa fẹ́ aṣù náà rí bó ṣe rí èmi ó ní wàá gbọ́mọ wá báwọn ní nínú ìgbò ó yẹ òwúrẹ̀ owó gan ló jẹ́ gan tó di àríwó ó jẹ́ ìpín ká tó fi tara wọn kì í ṣe èmi ní máa gbọ́mọ wá bẹ̀ bẹ́ẹ̀ báyìí aṣù gbogbo ẹ̀ lera àti èrè oko. Mami, irú gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láti jọ ìlẹ́bù ẹni lẹ̀ sọ síta káde tó mọ̀kọ́ tá a máa ṣe sí màmí. Èmi ṣé mi ò kúkú mọ̀ nígbà tó jẹ́ wípé nígbà tí bàbá bọ́bọ́ yìí ń sọ̀rọ̀ ọjọ́ yìí mi ò kà sí tó ń sọ fún mi wípé bó ti lè wù kó rí o láàrin ọjọ́ méje Yẹ́misí wá bẹ̀ wọ́n nílùú àwọn ni èmi rò pé bóyá òbí òun náà kàn fi ń jánu ni èmi ò mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ ṣé mo lè mọ̀ ní kí má ti mọ̀ nǹkan tí máa ṣe sí láti jọ ẹ̀. báwo lè ṣe máa sọ pé ó ń jánu ni èèyàn ń sọ fún yín pé ẹ máa gbé ọmọ yín wọ́n á bẹ òun ni ẹ wá ń sọ jáde lẹ́nu yín pé ẹrù kò ń ṣeré ni ládùúrú wàhálà tá a ti ń ṣe káàkiri tá à ń gbé wọn sọ́dún gbé wọn sósì ẹ wá ní pé wọ́n ń ṣeré ni màámi ẹ wò
nǹkan tẹ́mi fẹ́ jẹ́ ká ṣe sínsìn ẹ jẹ́ ká wá bá ṣe máa wá bàbá boy ẹ jẹ́ ká wá wọn lọ ká lọ bẹ̀ wọ́n kó jọ kó bá mi fàǹtí mi lọ́rùn sílẹ̀ kó fàǹtí mi lọ́rùn sílẹ̀ torí Ọlọ́run. tó bá ti jẹ́ pé yẹn náà ni a máa fi wá solution máa lọ bẹ́ẹ̀ á wá bàbá boy lọ ní toró tó jẹ́ mẹ́ta tèmi tẹ̀ ti fojú mi kàn á wá lọ náà ni á lọ bẹ́ẹ̀ ni èmi ò ṣáàbù mi wọ lọ́wọ́ ẹlẹ́dàá máa ṣàánú mi tó bá bàjẹ́ bàbá boy ló máa wá ń di ọ̀rọ̀ yìí òun náà á mà rí bínú Ọlọ́run. ó dáa o ẹ̀wọ̀ èmi fẹ́ wọnú ilé lọ́n tèmi. ó dà kò búrò tí ọkọ mi mi ti ẹ̀rí irú Ọlọ́run rí o bàbá boy ó dẹ̀ lè rí ń jọ́nà yẹn pé ibi tó ti fẹ́ dúró tèmi ni. Bàbá Ken, ilé yẹn ni ọlọ́kọ yìí. Ilé yẹn lè dé. Bẹ́ẹ̀ni. Ó dùn mí gan. Ilé yóò tóbi tó. Ilé tó bá ti tóbi ni máa ń láìpẹ́ máa jẹ gbogbo èrò mẹ́wàá lẹ́lọ́wọ́ kan. Tí n bá pààyàn 20 bí màá bẹ̀rẹ̀ fún kó sí 5 máa fi san èèyàn 20 yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ bó ṣe wà yìí náà, Sobi á ti dá wọn. Adáàjì náà ti dá wọn. Hello. Ẹ jẹ́ wọ́n rùn. Pọ́sítà! Láti ilẹ̀kùn fún ara ẹ̀. Àlọ́kùnlé. Ṣé ìwọlé? Bàbá bọ́bọ́ ìkọ́. Bọ́bọ́ ìwé. Ọmọ wọn ni. Wọ́n ní bọ́bọ́ ẹ̀. Ní sá. Bàbá ìkọ́. Wọ́n travel sá. Wọ́n máa tó next week tán kó tó dé sá. Dàgbà sí ẹ̀jọ̀ ń bọ́ kí n sọ̀rọ̀. Ṣé o mọ̀ wa? Bẹ́ẹ̀ni sá. Ó dá àwọn ọmọ dáadáa. Bẹ́ẹ̀ni sá. Tí bàbá ẹ bá dé, jáwá bẹ́ẹ̀ sí i, kò lè rẹ́ bà bẹ́ẹ̀ sí i, báwa tí a àgbèrè bà bẹ́ẹ̀. O ti gbọ́, mo gbọ́ sá. Balẹ̀ o bó ṣe ń gbọ́. Hello, ẹ jẹ́ àlọ́. Má ṣe bẹ́ẹ̀ yẹn. Jẹ́ ká fi ṣe tádì yẹn bá dá mi lóògùn má fọ́ lẹ́yìn. Ìtumọ̀ ẹni pé ta bàbá àti bọ́mọ. Kí bàbá ẹ lè mọ̀ pa wá wálé. Ti ṣe ń wẹ̀ yìí, má bẹ́ẹ̀ mi ṣagídí o. Torí tó bá bá mi ṣagídí, o lè na gidi tó máa lù. Tó bá dẹ̀ tún ya wèrè, o lè ní wèrè lórí tó máa lù o. O ti gbọ́? Rà ti ṣe ń wẹ̀ yẹn, wẹ́ amọ́wọ́ ẹ̀ kò ná sọ́ọ̀kan. Wọ́n ní kò náwó ẹ̀. Náwó ẹ̀ ọ̀kẹ́. Má jẹ́ ìdímú. Ìtumọ̀ ẹni pé abẹ́ bẹ́ jẹ́ òògùn lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ má jiyàn. Ọwọ́ kan. Tí bàbá ọba dé tó ti ṣẹ́gun, ó lè ọ̀gá tí wọ́n mọ̀lẹ́ gbá máa bọ̀. Tí bá tún padà wá next week, orí ẹ̀ ni màá bẹ́. Màá máa kún ẹgbẹ́ díẹ̀ tí màá fi kún ẹ tán. Àti kùnyàn fẹ́ mi kò jọ mí lójú ara, ó ti gbọ́. Mi ní jèrè ẹ̀ mi ò fi ń jèrè bàbá ẹ̀. Ṣayé pọ̀ tó bá gbọ́ pé wọ́n ń bọ̀. 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 Àwọn àrèjẹ́ ojú Ọlọ́run ways of God. Ẹ tó bá kù lágbolé kó sọ o. Ṣápá labẹ́, àbẹ́ orí, àbẹ́sẹ̀, àbẹ́tọ̀. Àwọn akúrò wẹ̀ papọ̀. Àkóró jẹ́ sábà tí ọ̀. Wọ́n á tà yín jáde láàárọ̀ la lórí igbá. Wọ́n á sọ ilé ẹran náà mọ̀. Òṣìṣẹ́ tó máa yọjú. Wọ́n tó bẹ̀. Hello, I am a talk for life, living in gangster paradise. But they hate me, who hate me, or the people hate me. But all my niggas like me. What do we? Mo fẹ́ jáde ní ṣé òsì. Bọ̀dá bí ó dé o, ẹjọ́ torí Ọlọ́run bọ̀dá bí mo wá bẹ̀ yín, mo fọlọ́run bẹ̀ yín, bọ̀dá bí ẹjọ́. Ẹ jẹ́wọ́ fún un, mo fọlọ́run bẹ̀ yín. Tí n bá ní ọ̀rọ̀ tó ń sọ ó yé mi irọ́ ni mo pa.
kí ló ti torí ẹ̀ wá rí mi fún gan-an kò tí yé mi àti pé kílẹ̀ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí fún. bọ̀dábì lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ni mo ṣe torí ẹ̀ wá lọ́jọ́ yẹn tẹ́yìn àti Kọ́ládé sọ̀rọ̀ ní pálọ̀ mò ń gbọ́ nǹkan tẹ́ ń sọ ká ní mo dẹ̀ mọ̀ pórí àwọn ọmọ mi ló máa fàbọ̀ sí ni má ti ká àwọn ọmọ mi kúrò ilé bọ̀dábì ẹjọ́ torí Ọlọ́run. excuse me mo fi Ọlọ́run ọba mímọ́ bẹ̀ ò ní rákòbá kí n sọ bí tí àwọn ọmọ ẹ wà àbí ọ̀rọ̀ tẹ̀mí àtọkọ ẹjọ́ sọnù lẹ́jọ́ yẹn o rò pé lórí ọ̀rọ̀ ọlọ́mọdé ni ò ní pàdé àgbákò Dóyin ọ̀rọ̀ tá à ń sọ ò jẹ mọ́tọ́ ọlọ́mọdé ẹ̀yàn kan àtọkọ ẹ̀ náà jọ ń jà ọkọ ẹ̀ dẹ̀ sọ pé òun máa bá fà mo lè jẹ́ kó yé Kọ́ládé mo ní Kọ́ládé excuse me má sọ pé ó fẹ́ fa wàhálà ẹni yìí lówó jù ẹ lọ ó ní gbogbo nǹkan jù ẹ lọ ó dẹ̀ ń fún mi lésì ó ní kí n tó bá jẹ́ tówó ni kí n filẹ̀ òun náà ti rẹ́dì ẹ̀ kò síbi tóun ò ní kò sọ́nà tóun ò ní gbà láti fi rí owó láti bá fa wàhálà ẹ̀ ṣe ìyẹn wá ní tọ́lọ́mọdé. bọ́dá bí ẹ̀ ní jẹ́wọ́ fún mi àbí. ẹ̀ ní jẹ́wọ́ fún mi wọ́n ti sọ fún mi bẹ́ẹ̀ ní jẹ́wọ́ tó dà. bọ́lá kẹ̀ wá ní lọ wá ní nílẹ̀ Dóyin abẹ́ Dóyin. irú àrífín wo lélẹ́yìn kì máa bá ilé sọ̀rọ̀ kó máa lọ kó máa yí pàkọ́ kó lóun ní padà wá sí lọ́wọ́ ẹ̀ ọkọ̀ ẹ̀ ló kó gbúra dáadáa ẹ̀ ló kó bá mi tí ó bá síbẹ̀ mama ẹni ló kọ́ bẹ̀. mama bá ẹ sọ̀rọ̀ òbí wa. iṣẹ́ oríra mi ni mò ń ṣe o ẹni tó jalè lọ́bọ̀mọ jẹ́. ọ̀gbẹ́ni ẹnu pé o sì ń wẹ̀ tí blọọkì yóò sì wà. kí ló dé yóò jẹ́ káyọ̀ má ṣiṣẹ́ kọ́gà wá débi kó máa báyọ̀ wípé yóò ṣiṣẹ́ látàárọ̀ ni. ọ̀bọ yìí ò dá kankan mọ̀ rárá olóhùn mọ́ ṣé ìwọ mọ̀ wípé ọ̀gbẹ́ni tá à ń bá ṣiṣẹ́ yìí ṣé o mọ̀ pé ó fi style ó fi ń lórí wa ni kí ló ń ṣe iṣẹ́ ti wà iṣẹ́ ti pọ̀ iṣẹ́ rẹ̀ ti yapa. irú iṣẹ́ wo. o ṣe mo dúpẹ́ sórí bá ṣe wà à ń lọ sẹ́kọ̀ọ́. iṣẹ́ tẹ̀mí náà rẹ̀ kó orí mi ẹlẹ́dàá mi máa ṣe o. sórí iṣẹ́ tá a máa ṣe lẹ́kọ̀ọ́ sórí ẹ̀gbọ́n mi tó wà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n nídìí àwọn ọmọ. sọ fún wọn kó gbàgbé ẹ̀ tó bá jẹ́ tọ́lọ́mọ ni màá ṣí wọn wọlé lóríṣiríṣi àwọn ọmọ pólì àwọn ọmọ yunifásitì àwọn ọmọ kọ́lẹ́jì màá ṣí wọn wọlé. sórí fi tàwọn ọmọ pólì lẹ àwọn ọmọ yuni fún gbogbo yẹn lẹ ìbàjẹ́ ọmọ kékeré la rí jí gbé ìbàjẹ́ àgbàlagbà a máa jí wọn gbé lọ fún wọn ni. gbọ́mọ. kí ló sọ̀gbẹ́ni yìí ó dé wọ́n yìí ó pẹ́ lóko díẹ̀ o fẹ́ máa pariwo náà sì sórí ọmọ yẹn lórí ọmọ kan wọ́n máa fún wa ní 100,000 naira. orí kan 100,000. gẹ́ẹ̀tì ẹ̀. orí kan 100,000. gẹ́ẹ̀tì ẹ̀. tí mo bá rí orí 20 nǹkan. o ti ní 2 million. 2 million. màá kàn bọ̀ síwájú pàṣọ ni. wọ́n máa kọrin kìmí àmọ́ ọlọ́pẹ́ kúlàlàlà. ẹ wá ralẹ̀ sí King City opposite Alamala Barrack Banda Abẹ́òkúta Ogun State níbi tí àwọn ọlọ́lá àti àwọn ọ̀tọ̀kùlú pẹ̀lú àwọn lọ́balọ́ba ń ralẹ̀ kọ́lé sí 4 million naira lè máa ra plọ̀tì kan bẹ́ẹ̀ bá ti san 2 million naira first payment ẹ ti láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé yín ẹ lè máa san èyí tó kù díẹ̀díẹ̀ fún oṣù 6 ẹ̀yin tí ẹ ò bá sí nítòsí Mr Portable Actor ló máa bá yín mójútó iṣẹ́ ilé yín ẹ̀yin fúnra yín láǹfààní sí kóòdù kámẹ́rà kan tẹ́ ẹ máa fi wo bí iṣẹ́ ilé yín ṣe ń lọ lórí fóònù yín ẹ pè Mr Portable Actor lórí nọ́mbà 080 34 62 60 23 fún àlàyé ní kíkún. Òkè Jìgbò ṣókè tó wà ń bíbà ìṣá àbókè ìgbàlà ló fẹ́ sọ. Òkè Darapa Òkè Jìgbò ni. gbò ó mọ̀ ṣẹlẹ̀ gbọ́ná bíbà tó bá ti lọ sálẹ̀ tó bá ti lọ́ọ́ lómi kò bèrè lọ́rùn kó lọ sókè Jìgbò tó ti gbọ́. ìyá tó bí wa àti
ṣé olókè mi lẹ́yìn ọ̀run èmi tí mò ń pè anyway ń bolo dà. mo fẹ́ lọ wo ọmọ mi. good n tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹnìyẹn Bọ́láńlé ń bolo mú ọmọ mi lọ láti bí ọ̀sẹ̀ kan má gbàgbé pé nígbà tí máa fẹ́ tó máa wọnú ilé ò gbé ọmọdé bí èmi ni mo ní ọmọ mi ń bolo ọmọ mi wà. ìwọ ọmọkùnrin kí ni problem ẹ gan-an. tí n bá ya wèrè pẹ sórí tí n bá ní kí n ṣe nǹkan tó wà lọ́kàn mi pẹ̀lú Ọlọ́run. ṣe kankan. kí ni gbogbo eléyìí níta gbangba. o ṣe ọ̀rẹ́ o ṣe jọgbà mi láti bí ọ̀sẹ̀ kan ní Bọ́láńlé ti mú ọmọ mi jáde nínú ilé ǹjẹ́ ń bolo wà ní kí n má wọrí kò di dandan kí n rí tó bá dẹ̀ fẹ́ lọ bẹ̀ á máa dágbére fún mi bóun lọ kó bá mi mọ́mọ́ mi òun ni mò ń bá sọ ó sì máa ya wèrè pẹ̀lú ẹ̀ o. ìyàwó mi gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ káàsán jà ẹ má bínú pé mi kọ̀kọ́ kí n gbà tẹ̀lé ọmọkùnrin yìí ni náà ó fẹ́ fi tiẹ̀ kó bá ti tèmi ni wọ́n ní fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kí n mọ orú èèyàn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní bọ̀dá Kọ́lá náà ọmọ bọ̀dá Kọ́lá méjèèjì òun lọ ti ń wá láti jọjọ́ yìí ṣé káwọn ọmọ tèmi náà tún sọnù ni bọ̀dá Kọ́lá yìí ẹ mọ̀ pọ̀ rẹ̀ lọ́jọ́ jẹ́ gbogbo ibi tó ń dé pátá lọ ní kọlọ tẹ bọ̀dá Kọ́lá nú lórí àwọn ọmọ méjèèjì tó sọnù ṣé kémi náà wàá fojú sunkún ọmọ mi náà ni. wẹ́ máa lọ ti ẹ̀ṣùgbọ́n fi ọkàn balẹ̀. ọ̀rẹ́ wa jẹ́ kí a bára wa sòótọ́ rọ̀ ṣé ẹ ò tí ì rí ọmọ àbúrò ẹ̀yẹn náà. àti rí. bọ̀bọ̀ Kọ́ládé yẹn náà lẹ́dẹ̀ suspect. ẹ̀wọ̀n ni wọ́n suspect. ó náà fura sí ok mo rò pé yí ẹ pé kan lára àwọn ojú Ọlọ́run ni mo jẹ́. bọ̀bọ̀ yẹn báyìí tí bá ti kúrò níbí mo lọ gbé bọ̀bọ̀ yẹn ni. jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ lẹ́bẹ̀ kan jọ sórí mo mọ̀ pé kókó ló jẹ́ nínú ẹgbẹ́ Àríjàn ṣùgbọ́n ṣòro tí mo ní pẹ̀lú yín ni pé ẹ kì í investigate any case tó bá wà lọ́dọ̀ yín ẹ tẹ́ bá suspect bá tẹ́ bá ti mú báyìí ẹ máa dájú ẹ ní state so kò dẹ̀ wọ́n mi kẹ́ni yẹn kàn fi jọ ọ̀rẹ́ mi help mi náà. wẹ́wẹ́ Dọ̀tun toró jẹ́wọ́ ni mi ò like dialogue tó sọ yẹn nípa pé a ò kì í wádìí ká tó ṣe anything wá fi gbogbo yẹn lẹ̀ mo fún ní oṣù kan Dọ̀tun 1 month tí ò bá dá àwọn ọmọ yẹn padà Àrẹ̀jàn á kàn lára. in fact èmi gbọ́ afọ ẹ support sórí láàrin oṣù kan yẹn gbogbo investigation láti máa parí òṣègùn ọ̀rẹ́ jẹ́ kí n wọlé sọ́dọ̀. ọgbọ́njọ ìyá ìgbà mi ọ̀rọ̀ ọmọ mi tó ṣàárẹ̀ yìí ó ti sún mi mo ti dààmú ó béèrè àárẹ̀ yẹn ní tarokọ̀ pé bóyá òun ló sọ̀rọ̀ kalẹ̀ tá a dì mú àmọ́ tí wá ààrẹ ni tó jọ ẹjọ́ ìgbà mi torí Ọlọ́run ẹ gbọ́rọ̀ mi rò ó ìyá ìṣàánú mi. ìyá ọmọ mi gbogbo ń bá ṣókùnkùn ṣẹ̀dá láyé kedere ní lójú ẹlẹ́gbà. ọgbọ́n ni ẹ máa wò. àtúbẹ̀rẹ̀ ìdèkúdélé àtún má paradà ní sílé àjà Kọ́ládé o ibi ó bá wà mo fẹ́ rí ọ kedere. àbòrò mi ẹ bá lé ayé jẹ́ nítorí wípé ẹ lágbára ayé lọ́wọ́ o. Kọ́ládé. ọjọ́ ò bá ibi kékeré náà mo ẹ̀jẹ̀ ti ránṣẹ́ àpọ̀gbọ́n tí n bá ti wí bẹ́ẹ̀ ní kò rí. Kọ́ládé o èmi fẹ́ràn ẹ̀jẹ̀ ni èmi alára fi gbàràdà èmi tó wà kí ọmọ tí kò bá ń gbọ́. gbà orí tábìlì rẹ kó o ṣe wo ọ̀rọ̀ rà mú ọwọ́ àpàdà rẹ lé ọwọ́ lọ bí àwọn ọ̀rọ̀ méjèèjì lò ní àdìbò yìí ọwọ́ wà ní wọn kọ ìyá sí ẹ̀yìn yìí ọwọ́ àkọwọ́ bàbò ọwọ́ mọ̀kẹ́lẹ́ ìlú ọ̀fẹ́ pamọ́ sí olúgbò wọn ń pè ọwọ́ àfibánu ọ̀fibánu ọ̀fibánu ọwọ́ máa pé ìjọ tákèrè bá fẹsẹ̀ tẹ́lẹ̀ inú gbó ní tọ́sí inú gbódòdó ní talákẹ́dùn ọ̀rọ̀ tó kété bá sì balẹ̀ sọ gàdà. èbìkà tí a bá dé ọmọ wa jẹun lẹ o ẹni tó kọ ọmọ ẹgbẹ́ rẹ̀ lókùúta ìdáwọ́ náà kì í máa rí. wọlé omi màmá yín bá wọn ti jáde.
báwọn ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí èkó ọ̀dà èèyàn burúkú lẹ́nu kìíní kátàkátà yìí. ẹ wo nǹkan. òṣìkà. ó ti gbé ó ti ṣe bá a ṣe wí èmi wọ̀n dá èmi bá wò mí mo lè gbógun mi gbà lọ. ọlọ́dẹ ọ̀tí rò. ọjọ́ ò bá dẹ́kun ìbá èèyàn jẹ́ àrùbá ọ̀jẹ̀ kan rẹ̀ o. ìṣe dàrú ti dá o. mo ti rán Kọ́ládé iṣẹ́ ọtí fúnra ara rẹ̀ ló kí àwọn ohun mi àti bọ̀dé ó sì fi wọn rẹ̀ yín èmi mo pàṣẹ fún un èmi mo wí bẹ́ẹ̀ abẹ́rẹ́ kan ìkọ̀hún aṣọ kankan ìkọ̀hún odò ọ̀rọ̀ tí aláǹgbá bá balẹ̀ sọ ní ilẹ̀ gbọ́ èmi mo wí bẹ́ẹ̀ bí mo ṣe wí fún un náà ló ṣe ó sì ti kó wọn rẹ̀ yín ó di lọ́ọ̀ lè fojú kan mọ́. wọ́n ti rábà. àlọ́ rámi làárí ẹnìkan ìrápọ̀ rẹ̀ èmi mo wí bẹ́ẹ̀. gbogbo ilé sì mọ̀ yí pé nígbà tí idẹ ń padà lọ sí ilé ayé kò rántí gbé agbára rẹ̀ lọ́wọ́ àìrán ti gbé agbára rẹ̀ yìí dání ìjẹ́ kó mọ owó èèyàn tó ń jẹ́ ìgbéra lò látàgbé yìí àwọn ọmọ aráyé wọ́n bẹ̀rẹ̀ sí síbí síbi wọ́n fi mọ ìlú dáadáa ọ̀rọ̀ yìí ló pè mí lómi náà ìwà lọ́kọ̀ jẹ́ àríkọ́mọ́ ìgbòho wa pátá kẹ́rin náà máa ṣe gbé àṣìṣe tí ìjẹ́ sí kábíyèsí alájú ọ̀run bẹ́ẹ̀ bá fi lè dénú ẹ má jẹ́ kábi torí pé àìdúró gbàgbára ìjẹ káwá wò ní rọ̀ ẹ kéde ká bí ìrìnàmù káwọ ìdí táwọn ọmọdé fi irú yàrá ìjẹ ìjẹ. gbogbo níbẹ̀ àrísẹ́mọ̀ ní dígí nílé ayé àtọ̀sẹ́ àtọ̀rú kedere nàdá nílẹ̀ odò hẹ́là. ọ̀rẹ́ ò tẹ̀ wáyé mọ́ láti bí ọjọ́ mẹ́ta tí mi àti ẹ̀ ti ń bẹ̀rẹ̀ at least àti mo rántí ọdún méjì ṣé kò tó kémi àti afẹ́ra wa sílé. kémi pẹ̀lú ẹ fẹ́ra wa sílé mi ò bá ọlọ́run dá máa jẹun pé ìyàwó méjì ni mo fẹ́. ok mo mọ̀ pé kò sí nínú àdéhùn àpapọ̀ fẹ́ra but àti fẹ́ra ti pẹ́ ìyẹn nǹkan ìkejì ṣé ọmọ méjì sí àwọn ẹbí náà ti tẹ́ lọ́rùn. ṣé títorí pé mo ti sọ fún ẹ pé
ìyàwó mi kò lè bímọ mọ́. ṣé nǹkan tí mò ń bí ẹ ṣé pé o ò fẹ́ bímọ lé àwọn ọmọ ẹ ọmọ méjì tó ẹ. sórí àdúrà mi ní sọ́lọ́run pé kí ọlọ́run má fi ikú pa àwọn ọmọ mi kó dẹ̀ má fi àìsàn ṣe ìyàwó mi lẹ́yìn náà. jẹ́ ti alábẹ́ ọ̀sẹ̀ torí ti àwọn ọmọ tó ní kápá yìí nígbà tó lọ wọn yẹ kan wà wá nígbà tí wọ́n fi ń yé mi wípé kan náà wọn mọ ẹlẹ́dàá rẹ̀ lè ẹlẹ́dàá rẹ̀ gbẹ̀bọ̀dì ẹ̀jẹ̀ rẹ̀ kò bí oyún ẹlẹ́dàá tiẹ̀ tí ò wá gbẹ̀bọ̀dì ní ìlú dáàbò kejì lẹ́yìn ọba sì lọ́rù iṣẹ́ bẹ́ẹ̀ wò fún ara rẹ̀ ní ó gbé èmi ò sì ní gbẹ́rù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́. bàbá a máa láti wá nǹkan ṣe sí i kí ni mo yorùbá kó èmi mi ò lè achieve ẹ. kí ni ń sẹ̀yìn ọmọ ọ̀sẹ̀ ṣé n tó yẹ kó o béèrè ni ọ béèrè pé bàbá nígbà tó wá rí báyìí o kí lọ́kàn o ìgbésẹ̀ wo lọ́kàn. ìgbà kí ló kàn. nípasẹ̀ táwọn àmọ̀ dúdú tí bàbá mi fàdé lọ a lè pààyàn sáyé bí ká rán lẹ́sẹ̀ fún ọba bí ká dọ́gbọ́n fọ́ lójú bí kọ́ ọmọ yàgbẹ́ sójú kanṣu. àwọn òyìnbó ìwà láyé ìmọ̀ máa rí wọn. bí wọ́n bá rìn lọ kú òyìn lọ sẹ́yìn òdì nǹkan tẹ́nìkan sì fojú kàn wọ́n. ìyẹn dẹ̀ máa dáa ètò ṣòkò kò sẹ́ni tó máa rí wọn rárá. ẹnìkan ìrábọ̀ rẹ̀ odò kan yìí ṣàkóso fojú ẹ̀yìn ẹnìkan ò lè fojú kàn wọ́n mọ́ láéláé fún àbàdà ẹnìkan ò lè fojú kàn wọ́n láéláé. odò ṣe ètò kìíní èmi mo mọ̀ pọ̀ béèrè ojú ni ó kàn dé lẹ́yìn kò lè lẹ́yìn ṣé báwa la gbéṣẹ́ kalẹ̀ ẹni tá a tara rẹ̀ ṣiṣẹ́ yìí gan ò lè mọ̀ pé ara òun la gbà sí bó ló ṣe wá lẹ́yìn àwọn ọmọ ohun tá à ń sọ̀rọ̀ rẹ̀ gan ibi wọ́n lọ́hùn ibẹ̀ wọ́n ti pàdé ikú tí ó pa wọ́n ní padà ẹnìkan tó fẹ́ darí wọn láàyè mọ́ láéláé ó kàn sí kankan pátá ìyẹn ti ètò nílọ́kọ̀ báyìí. ọ̀dà bẹ́ẹ̀. jẹ́mi sí ọ̀kan ọ̀run nínú mi ọ̀rìjà àbọ̀wọ̀ ọ̀pọ̀tíwẹ̀ ọ̀rìjà ìṣiṣi ọ̀fẹ̀dẹ̀rẹ̀ ọ̀rìjà àwọn èèmọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajá olóró àjàgbó ajá ti ìdúbọlẹ̀ ọ̀pọ̀pọ̀jà ló kọ́ fẹ̀yìntì ajá olóró ọwọ́ àgbèrè báyìí ọmọ mi báyé mi sí tó bá wà lórí ooru jẹjẹ tó bá wà lórí oúnjẹ oní ọgẹjẹ tó bá wà lórí ibùsùn àní ọgẹjẹ kó ló máa wá gbó kiri títí tí ọmọ mi dé yóò dúró náà báyọ̀ níjọ́ kíjọ́ tí òun náà bá wà fẹ́ ẹnu ara rẹ̀ ṣàdúrà fún nítorí náà báyọ̀. yẹ́mi sí orí mi ooo yẹ́mi sí dán tó ìwò aṣọ ló fọwọ́ rẹ̀ fa wàhálà fún rẹ̀ jẹ́jẹ́ ni wàhálà jókòó tó lọ fà ó lọ pé rí ẹni ẹlẹ́ni yẹ́mi sí ó ti dà ṣọwọ́ náà sí sórí ohun tẹ́gbọ́n ẹ̀ ṣe sórí mọ̀ ló fọ jẹ́jẹ́ ni wàhálà rọra jókòó báyìí tó dẹ̀ mọ́wọ́ ẹ̀ tó lọ fà ẹni bá ti fa wàhálà fún rẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ kó rọ fún rẹ̀ náà ni ìyẹn lèmi wá dààmú kiri. Mami ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ ká yanjú ètò orí Ọlọ́run bọ́dá dé tí mo fi tọrọ tiwa ẹ jẹ́ ká yanjú ẹ má kẹ́kẹ́ wà ní mi lẹ́yìn tó ẹ má bínú lọ. mo ń bá kádàrá tèmi lọ nìyẹn ó ti fi ọwọ́ rẹ̀ fa wàhálà kó máa ràn ní ọlọ́mọ jẹ̀dú rẹ̀. ìyá ọmọ mi wá mami ìyá ẹ má ṣe báyìí. ẹ wo ọmọ mi torí Ọlọ́run ìṣòro ẹ bọ̀rọ̀ ti máa mi tó ń lọ ẹ wo àtúnṣe ẹ wo àǹtí mi wà nínú ìnira wọ́n ń jìyà ìyà yìí ti pọ̀ ju ẹjọ́ nítorí Ọlọ́run màmá ẹjọ́. ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń lò padà yìí mẹ́bó lè kọ̀wé dáadáa ó wà ní kókó àdírẹ́sì ibẹ̀ fún ó mú wa padà wá yáà ìwà fọ́ọ̀lì ọmọ mi ojú bọ̀nà lọ́wọ́ òun ní òṣìṣẹ́ tó kù. Mama, tí bá ti má dúró ìsinmi wá
ṣùgbọ́n inú ju pé gbogbo ẹ̀ máa ṣe é ṣe. ìmọ̀ àwa pàrọ̀ fún ọ̀dẹ ó dùgbọ́n ọmọ mi ní ó parí iṣẹ́ wọn. Mo dé tó mo kọ̀ yín lára tán. Ó pẹ̀tù sí ìyá rẹ̀. Ẹ ṣé o. Yeah, you know what I'm gonna do right now? It's about region. My jolly. Come on. Yeah. Huh. That's how we go. That's how we go. Adejan. Okay. Ẹ̀yin tèmi in the house mo rí pé ẹ ti tì gan bọ̀ a bá fẹ́ lọ sójú ogun tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti gbàgbé oore tí àwọn Yorùbá sọ ni wọ́n ní tó bá lè làkọ́ ọmọkùnrin kò ní ṣọmọkùnrin nìkan àti ẹ̀yin ayọ̀ lè dìtẹ̀ wà láàrin wa kí ló fẹ́ fà á kí ló fẹ́ bá ẹ̀ gbé tábà ní kẹ́ pakọ́ sí òun ṣe lẹ́yìn ògùn lè máa pakọ́ sí níwájú ògùn gangan ẹ ti máa pakọ́ sí torí ẹ̀dá tó bá wà láyé tí wà pakọ́ sí wọn lè rí o àǹdẹ̀ ẹ kì í já ẹ́ sí ìwọ̀n bí a kò dé níjọ́ tá a bá ti wà lójú ogun tí n bá rí pé ẹ̀ ń sá sẹ́yìn àbẹ́ ìṣe bá kọ̀ máa ṣáyín fún ara mi máa kún yín wẹ́lẹ́wẹ́lẹ́ máa wá mú ẹran yín tí máa ṣàtọ̀ ẹ̀ máa fẹ́ rìn rabà tí ọ̀ ọmọ tí wàá nígboro jẹ́ mìíràn mọ̀ wọ́n àtàjáde àti bẹ́ẹ̀ lọ. Kéè. Mo ń jẹ. Fi ara balẹ̀. Adejan. Ojú Ọlọ́run. Mi ò ní fẹ́ kí ẹ bínú sí nǹkan tí Kéè ń sọ. Ẹni tí a ti mọ̀ tipẹ́tipẹ́ ni kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀ jọ yín lójúmọ́. Meanwhile, aláṣẹ rí wípé àwa méjèèjì kó ojú òṣùwọ̀n òun ló ṣe ní kí a máa ṣojú o. Ẹ wá gbọ́ tọ̀rọ̀ wà nínú nǹkan tí Kéè ń sọ. Nítorí pé akọgi kí ni wọ́n ní kò tó ṣe? Thank you. Tí akọgi ò bá kí ń ṣe oje kí ẹnikẹ́ni nínú wa kó má gbìyànjú láti ṣojo tíṣe ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ẹ jẹ́ kí a lọ sí àbẹ̀tẹ̀ wa. Move it. Yawa no yaw ojú Ọlọ́run gbórí wọlé wọ́n tẹ̀ kúndé in a big way àwọn eléyìí no send down ṣéwèrè dáadáa what the people make I hear you ala àríjàn ọlọ àríjàn ala ọ̀dẹ́gbẹ̀ máa ń gbáyàn paragade máa ń pààyàn tó bá lọ mú paraga ó wá lọ ṣe parapara àdéhùn dídé ó máa ṣe pàgà no trouble no fumble if you fumble you get tumble no more runs no more robbers no more shh. Come on, you know what I'm saying? ṣòro bá Kọ́ládé ńlé. ó bá wà lọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀. That's good. ibo ni àdírẹ́sì ibi tó ló ń kó àwọn ọmọ yẹn sí ṣó ti sọ fún ẹ. kí ló ń sọ kò sí àrọ́wà tí èmi mi ò pa fún Kọ́ládé tán kò sí àwọn ọ̀rọ̀ tí mi ò fi wé ọ̀rọ̀ fún Kọ́ládé tán ìjọba pé Kọ́ládé insist pé òun ò lọ táwọn ọmọ yẹn wà ní. ó fọkọ̀ dùnmọ́ láti bínú jáde ni. ìwọ ló fọkọ̀ kí ló dé. ẹ̀bẹ̀ mi ti sọ fún ẹ pé tó bá fi Ọlọ́run bẹ òòṣà Kọ́ládé kò ní jẹ́wọ́ fún ẹ pé ibi báyìí làwọn ọmọ yẹn wà. ìgbà tí mò ń sọ ẹnu mi rún tẹ́lẹ̀ bí àjọ̀nú lọ̀rọ̀ mi ò kí ń fẹ́ kí n báyọ̀ sọ̀rọ̀ ó gbọ́ ó ṣe lékúlékú so ìwọ tún ní ẹnu yọ ọkọ tó lè fi sọ tó máa dùn ju tèmi lọ àbí. belief tèmi ni pé ní bèmí àti ẹ̀ṣẹ̀ ṣe wà wọ́n náà wọ́n ti bá bá sọ ní belief ká ó yẹ kó lè láwọn fún ẹ. ṣé bó dẹ̀ tó láwọn fún ẹ ó ti tẹ́ gbogbo part 1 ní títẹ̀ part 2 tún bọ̀. mi ò wá ní nísìnyí
parí tí mo rí báyìí. o fẹ́ kí èèyàn gbọ́rọ̀ tí n bá sọ kó lè jẹ ọ̀rọ̀ lára ẹ̀. o lè fẹ́ bàbá mi sọ. because èmi fúnra mi gan mi ní time tí máa waste ṣó yẹn sìn by 3 èmi náà lọ sí ẹ̀sán mọ̀ mo níṣẹ́ ìwọ gbé nǹkan tó ń jẹ wá. má ní kó òun mú tiẹ̀ wá dé mi lóhùn náà ó mọ̀ pé òun ò níṣẹ́ ní 3 báwo ló yẹn ṣe báyìí. ẹ wo ẹ má dá lóhùn jàre èmi náà níṣẹ́. ẹ gbàjáre. ẹ ti jọ sẹ́ńtẹ̀ láàrin ara ẹni o mo bá sísì ló sọ pé kò yẹ wọ́n ní dash is due. ẹ káṣọ sá ẹ káṣọ náà ọjọ́ tó máa tàbúrò mi lówó ká fi àti ọ̀rọ̀ tà. bí ọ̀rọ̀ tà kẹ àbúrò oúnjẹ ẹ má dàrú oúnjẹ nǹkan fún wa. ìwọ ní pure water ìwọ náà tún náwó oúnjẹ ìwọ la fẹ́ ṣe é sìn wẹ́wẹ́ àtọwọ́ pure water àtọwọ́ oúnjẹ ẹ̀sà nǹkan tẹ́ bá ní kẹ́ bá wa. ẹ jẹ́ ká fún wọn ní kàn dé. ìyá tó bí wa àti bí àwa wa àti bẹ́ẹ̀ yáwé rẹ̀ torí kó tàbí àmọ́ a ò lè mọ̀nà ilé mọ̀ ọmú wa mọ̀nà ilé wa. Olùfinimọ̀nà Ọlọ́run wo wá mú wa mọ̀nà ilé wa o. Olùfinimọ̀nà Ọlọ́run wo wá mú wa mọ̀nà ilé wa o. A ò lè mọ̀nà ilé mọ̀ o wá mú wa mọ̀nà ilé wa o. A ò lè mọ̀nà ilé mọ̀ o wá mú wa mọ̀nà ilé wa o. Ìyá tó bí. táwa ti jẹun táàsì ẹ ká jẹun dàbí ẹ máa já sáma ni. báwo ká lọ síbi kankan náà lẹ́kọ̀ọ́ ọjọ́ kan máa sì ń lè gbà. lọ́jà ìrìn ẹ̀sìn tó bàyẹ̀ ọ̀kárí dájà ìṣẹ̀lẹ̀. Ilé mọ̀nà ilé mọ̀ o wá mú wa mọ̀nà ilé wa. ṣọ́gbó bullet. ṣòmọ̀ pé nǹkan kan wà tí mi hate láyé mi ṣá ṣòmọ̀ pé mi hate fuck up nígbèsí ayé mi. mo ṣọ́ máa yẹn mo ṣọwọ́ bank ojú mi náà ṣe gbé owó fún mo ṣọ títí dábàá fi gbé mo tẹ̀ ẹ́ dé ilé tó yẹ pé nàìjíríà tí ò dá ilé mi ká ní pé yankí mi wà ní mílẹ̀ kí ẹ̀dà àwọn ss ó gbóyàn wọlé lójú mi ó dẹ̀ gbóyàn wọlé ó yẹn wà ń bẹ̀ confam tí ò bá sọ yẹn bẹ́ẹ̀ tá a bá dé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bóyá ẹ pa mí. tó bá jẹ́ bẹ́ẹ̀ màá run ilé bàbá yẹn màá run gbogbo fámìlì ẹ̀ kí n tó ṣẹ̀ṣẹ̀ lọ gba ẹrù tó bá wa gbé sílẹ̀ tàdé máa gbà lọ́wọ́ ẹ̀ jáde lẹ́rọ̀ ẹ̀gá sàwọn gbà sí i pé this is the one and only bullet tí wọ́n mọ̀ láka sọ̀rọ̀ àwọn ti ṣègbésẹ̀ tó dà fún Lagos 35 Ọ̀yọ́ state 26 Ògùn state 37 ẹ̀ wá mọ̀ pé lẹ́yìn gangan lọ́mọjà àbórí sọlẹ̀ ẹ wo apẹ̀rẹ̀ ẹgbẹ́ kan fún gbogbo ilẹ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan kẹ́ máa ṣàlọ ẹ wá mọ̀ rí pé ẹ ní bàbá kan bàbá ara ló ń jẹ. ayé fọ ṣe tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀gá mi mo ti ṣe kó mọ mú bàbá lọ́wọ́ ti lé gan nìyẹn o. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ju ilé ìtẹ́ da sí así mi lọ́rùn ẹ jù. a ní bàbá kan. a ní bàbá kan. tó tán àbùkù ó yẹ kí wọ́n ti já sí pé irú ọ̀rọ̀ àbáyé a máa ti bá ṣẹ́kì náà ju gbogbo yẹn lọ ṣọ́tà sì kú náà kò sì tẹ̀sí máa ń lẹ̀ tí ó bá ikọ́ ta ti tán kò sàn bọ́wọ́ ẹ̀ lẹ̀ kó bá lè mọ̀ pé bàbá ni fádà fọ̀ mọ̀ ọmọ ẹrù ọkọ̀ ṣàníwájú orí kò mọ̀ scott. dúró bẹ́ẹ̀. Hey, move it. tó bá gbọ́ pé wọ́n ń bọ̀ tó bá gbọ́ pé wọ́n ń bọ̀.
tó bá gbọ́ pé wọ́n bọ̀ tó bá gbọ́ pé wọ́n bọ̀. àwọn wo àwọn àrètán ojú ọlọ́run face of God tí wọ́n bá mú ẹ pé ó ṣiṣẹ́ yìí ó lọ ṣàyídá. ẹ̀yin àwérè ó máa sàn ju ojú àwérè lọ. àwọn ọmọ mi méjèèjì sọnù a ò mọ ibi tí wọ́n wà. ọwọ́ mi ni gbogbo aráyé ní kàn ti lọ béèrè àti gbogbo bíkíbi tó ń lọ èmi náà ní kàn béèrè lọ́wọ́ ẹ̀. èmi dẹ̀rẹ̀ èmi ò mọ ibi táwọn ọmọ wà. ọ̀rọ̀ yìí ti wá dá wàhálà lẹ̀ ó ti dá ọgbẹ́ ọkàn ó ti dá àárẹ̀ sí ìyàwó mi lára. wọ́n sì sọ fún mi pé Adédoyin ò gbọ́dọ̀ kú torí tó bá lọ kú wọ́n lọ́rùn mi lè jẹ́ ẹ wà wọ́n lọ́wọ́ mi lọ́lọ́run àti béèrè ó kúkú wá sàn kí n kú kọ́lọ́run má bàa wá béèrè nǹkan tí mi ò mọ̀ lọ́wọ́ mi. Kọ́ládé àṣebáyé ló gbẹ̀dọ̀ nítorí kí Ọlọ́run má bàa béèrè ẹ̀mí ọmọlàkejì rẹ lọ́wọ́ ẹ nítorí ẹ̀ ló ṣe para ẹ̀ ó ti wá gbàgbé pé ẹ̀mí ara ẹ tó pa ẹ̀ ọjọ́ ọ̀wọ́n ọba ló ní. síbẹ̀síbẹ̀ náà ìyàwó ò gbọdọ̀ kú nítorí wípé kí o tó kú ó ti ṣokùnfà ohun tí ó lè gba ẹ̀mí ìyàwó ẹ̀ èyí já sí wípé tíyàwó ẹ̀ bá fi kú ẹ̀mí di méjì tí Ọlọ́run yóò béèrè lọ́wọ́ rẹ̀ ìpàdé di nípìá. sáwọn dúró báyìí ẹ dúró báyìí àti débi láàrin ẹ kọ́ sọ bí o. bọ̀dá wálé ni mo béèrè. ṣé bọ̀dá wálé bẹ́ntigọ́. bọ̀dá wálé bẹ́ntigọ́. wọ́n máa ní problem kan. ọlọ́pàá mú wọn fún kéèzì ọmọ kan so gbogbo ẹni tó bá dẹ̀ ti ń wá síbi báyìí ṣe lọ́lọ́pàá ó máa ń kó wọn so nǹkan tí máa ń fún yín nìyẹn kéèpè kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa kúrò ní báyìí. wọ́n mú wọn fún kéèsì ọmọ. ọ̀nà tí wọ́n lù mí pé kí n má ṣọ̀yẹ́ mọ́ o. wèrè orí sọ fún ẹ bẹ́ẹ̀. màmí. mọ́mí ẹ ló sọ bẹ́ẹ̀. á ní wèrè tó dàgbà jù wọ́n lọ wà. àbàbà yẹ̀ rẹ̀ bàjẹ́ ni. èèyàn fi ẹlẹ́sẹ̀ kó máa lọ. máa ṣe yẹn o máa ṣe yẹn. ṣé àníyàn ọ̀dà àwọn báyìí káwá fẹsẹ̀ fẹ́. èyí tó máa ṣẹlẹ̀ ni pé a gbọ́dọ̀ rí solution sí. ìyá wa kò mí wọ́n ní ta bá pẹ́ dùn bí mi ìdẹ̀ fẹ́ rà. a tiẹ̀ máa rí solution sí náà solution tá a máa ṣe ni pé báyìí kọ́ la gbà wá a wà nígbà bẹ́ẹ̀ lọ. báyìí la máa gbà lọ. ṣáàtú máa kó wọn lọ náà. another solution gbọ́dọ̀ wà a lè fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. ọmọ ẹni bá kú ó sàn ju káyé gbá pamọ́ ẹ nínú lọ. ilé bẹ́ẹ̀ kì í ṣe bàbá ìjọ. Dédoyin bàbá Dédoyin bàbá wo mi náà bí ikú bá ń sọ̀rọ̀ àwọn ọmọ òbí
bó o bá fojú kan àwọn ọmọ rẹ méjèèjì ṣé o lè ṣèlérí níwájú Elédùà tó wà láàrin èmi àti ẹ báyìí pé ó ṣe àdúrà fún Yẹ́misí. Bàbá máa ṣàdúrà kí ló wà níbẹ̀ tí bá ti rá ọmọ mi bàbá máa ṣe ṣàánú mi. Ó ṣe. Máa ṣe. Elédùmarè ti fọwọ́ sí o. Bàbá máa ṣe tí bá ti rá ọmọ mi máa ṣe. O sì ní ṣubú dànù o ní sọ kójó páyèrè pé dẹ́ni àkọlù ló ń bá sọ̀rọ̀ o ò jẹ́ kó o fojú kà wọ́n ọmọ rẹ̀ Elédùà bá ń bẹ lókè ó rà àwọn ọmọ rẹ̀ nǹkan kan ò sì ní ṣe wọ́n àmọ́ kinní kan ni bó o bá fẹ́ ṣubú dànù mo lè rí rẹ ṣe. Bàbá mo ti gbọ́ màmí ṣe. Mo lè rí rẹ ṣe bó o bá ti lè rí ọmọ rẹ nítorí wípé láàrin èmi àti Elédùà tó wà lókè wọ́n rà wá méjèèjì báyìí. Bàbá mo ti gbọ́ màmí ṣe. Iléyá. Wọ́n rẹ̀ lù ògo. Máa wò ó. Lè máa wọ̀rọ̀. Ọ̀rọ̀ lè máa wèsè o. Alára ẹ̀yà ẹ ṣáà ti sọ̀rọ̀. báwo ò bá gbáwo nígbọ̀wọ́ àwa mọ̀ tẹ́ àwa sì mọ̀ ìyá àbí káwo gbáwo nígbọ̀wọ́. ọ̀dà ṣèbí nítorí ọ̀fẹ́ ni pé ká tú wọn lẹ̀. àfi kó o tú wọn lẹ̀. wọ́n ràn ọ́ wálé. ọ̀yà sọ́pọ̀ gọrígọrí. sọ́pọ̀ gọrígọrí. kí ló kọ àwọn ọmọ méjèèjì. Bọ̀dé àti Wùnmí ọmọ Adédoyin. Ọ̀yá Bọ̀dé àti Wùnmí ọmọ Adédoyin ibikíbi tẹ́ ẹ bá wà kíyè yín ó sọ. mo ní kíyè yín ó sọ. bádìyẹ bá lùkágbèpì ìjẹ ní rántí ọ̀rọ̀ àná kíyè yín kó sọ bẹ́ẹ̀. kójú inú yín kó ríran. kẹ́ ẹ mọ̀nà kẹ́ ẹ mọ̀ bọ̀ lé ètò ó ti dẹ̀hún náà. Bọ̀dé àti Wùnmí ọmọ Adédoyin ẹbọ àgbà lọ́ọ̀rẹ́ mú wọn bọ̀ ní kíákíá kí wọ́n mọ̀ sọ̀sẹ̀ bí wọ́n bá mú mi lọ́wọ́ kí wọ́n ó ṣíwọ́ bí wọ́n bá ń jẹun lọ́wọ́ kí wọ́n ó ṣíwọ́ kí wọ́n mọ̀ bọ̀ tààrà sílé o ọmọ inú odi kùn ní kú sẹ́yìn odi àní Toṣótà jẹ́ ní ṣèrànwọ́ fẹ́ẹ̀yàn tó bá wà lájò kó lọ rèé mú yín wá ó ṣe aláwo ni kó lọ rèé mú yín wá ó ṣe èèyàn ni kó lọ rèé mú yín wá kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí bọ̀ kẹ́ ẹ rọ́nà kọ́nà ó là kà fún yín lónìí ẹ bọ lọ rèé fáwọn wá. ọ̀tọ̀ nù nígbà ó ti lọ nù wọ́n wà lé ṣèbí tó ń fẹ́ nù wọ́n sì ti tú wọn lẹ̀. wàhálà òde kì í pọ̀jù fún yín bóyá ẹ̀ ń dáná o àbẹ́ ń gbọ́n rẹ̀ sí àbẹ́ nídìí ọmọ ọ̀dọ̀. ọmọ ọ̀dọ̀ ọdún náà student lèmi mo wá láti school mo kàn wá assist mọ́ mi lè máa tó padà sí school bọ́ tí bá sọ fún ọmọ nídìí ọmọ ọ̀dọ̀. ṣé ẹ̀yin gangan lè yẹ̀ wọ́n wò.
ọmọ o ìpẹ́ dàgbà ọmọ o ọmọ o. àǹtí ṣe láwọn ọmọ yìí wọ́n ṣàpù kan ẹjọ́ pẹ̀lú wọ́n ṣàpù jù ẹ bá fẹ́ ru dúrọ̀mù wọn á rù. àwọn náà dà. ṣé rí ìwàhálà bẹ́ẹ̀ ká tó rí ọmọ ọ̀dọ̀ yìí o a wọ Ghana nígbà tá a kó ní Ghana a bọ́ sí Togo nígbà tá a kó ní Togolese a wá wọ South Africa. àwọn ilé ti kéré. ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni ẹ wò ó yá ju pájúṣe kò sí ibi tó dùn ẹ́ ara ẹ lè ju tàná lọ. kò sí kọ́tà ọmọ yẹn kò sí kọ́tà lè lù. jáde eléyìí 1 million ni 1 million eléyìí tẹ́ bá níbi 2000. Wúnmi Bọ́dé kíni. Bọ́láńlé. ṣé mọ̀mọ́ ni. Ibo ló ti rí àwọn ọmọ yìí. àwọn okú méjì lọkùnrin wọn náà wá fẹ́ fi wọ́n ṣọmọ yìí. Níbo lẹ ti rí àwọn ọmọ yìí. ọjọ́ ọmọ dádì ẹ̀. O ò mọ àwọn ọmọ yìí o ò lè mọ̀ wọ́n ọmọ àbúrò mi Dóyin tó ń gbé ní ìsàlẹ̀ àràkàngá tí mo sọ fún ẹ pé ta ti ń wá láti yẹjọ́ yìí. Yes ẹ̀yin máa ń jí ọmọ gbé ni Ọlọ́run mú yín ilẹ̀ yín mọ́ lónìí ẹ̀yin lẹ jí àwọn ọmọ ìgbé. ọdẹ àwọn èèyàn wá dé. Bọ́dé ẹ̀rọ mú yín. ẹ̀rọ wo ló mú wọn. ẹ̀yin ń jí ọmọ gbé. ọmọ lọ sí òfurufú àpapọ̀ pẹ̀lú mi o. wà á rò pé bóyá mo bẹ̀ ẹ́ sí ọmọ lọ sí òfurufú àpapọ̀ pẹ̀lú mi o. àfàmọ́lẹ̀ ọmọ wo tó bá mọ̀ gbà tí wọ́n ti ń wá wọn. ẹ̀yin kọ́ ọjà ẹ̀yin kọ́. àfọmọ́lẹ̀ wọn lẹ máa kọ́. àfọmọ́lẹ̀ tẹ àfọmọ́lẹ̀. àní àfọmọ́lẹ̀ yìí. wọ́n ní adé bí ẹ̀yìn má lè kọ́ àgbà ọ̀lẹ́yìn. wọ́n ní bí ọmọdé bá abúlé sáré gbàgbàlagbà bá jí abúlé sáré. bàbá yìí sọ fún ọmọ rẹ ní kó ṣàdúrà fún arábìnrin. Adédoyin bàbá ní kò fún tọkàntọkàn ṣàdúrà fún arábìnrin. ìjọ mọ̀ mi kò mọ̀ mí ó sì dá mi lórúkọ tó kó dá o ẹni bá rí pé fújì kò ní ṣẹ́ṣin lórí ẹni tó bá rí kú tó pa kọ́ńtì kò ní bá wọn nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ á ṣọ́ra fóbìnrin àjèjì bàbá ẹ̀wò mi lè gbàdúrà fóbìnrin mi lè ṣe. Dóyin kí ló wí. ṣé ohun tèmi àti ẹjọ sọrí ẹ wòran ń bí èmi àti ẹ a sì jọ ń sọ̀rọ̀ tí mo ní kó ṣèlérí níwájú elégbò àpé bá a bá láwọn ọmọ rẹ méjèèjì ó ṣàdúrà ṣé bí ṣe lọ pé tó o ṣàdúrà bó bá ti láwọn ọmọ rẹ tó wá láwọn ọmọ tán olóòdì lè ṣe kò jẹ́ kí n sọ bí nìkan fún ẹ o bí ikú bá ń sọ̀rọ̀ àwọn ọmọ gbére pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tọwọ́ ẹ bá sọ̀rọ̀ bínú bá bí mi yóò burú jáde o ẹ bá sọ̀rọ̀. àdéhùn ṣàdúrà bàrà nìyí lóòótọ́ ayé méjìlá wa ayé ìkorò àtayé oyin ó ti ń tọ́ ayé ìkorò ó ti wá padà bọ̀ sínú ayé oyin ṣé báwọn ọmọ méjì tó ń lá aláṣẹ láti rí Olódùmarè sì ti mú wálé fún lóòótọ́ ò lè fojú gan ní ọkọ ẹ̀mọ́ Ọládé ìwà àrò ti Olódùmarè ọba tá à ń ṣe tó ń dáríjì ni wọ́n ti àtúbọ̀ tó ń tiẹ̀ náà ṣàdúrà fárábìnrin bàbá ẹ bá ń fi àṣẹ ìdí ó ṣàdúrà. ọjà kò sí nǹkan tí mo fẹ́ ṣe máa ṣe fún ò ní kú ò ní rùn àrí àyà o. You know what I'm gonna do right now? It's about region. My jewelry. Come on. Àríjẹ́! Mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Ojú Ọlọ́run. Àwọn information kan ni ó wọlé tọ̀ mí wá ni mo fi ní kí gbogbo wa péjọ. Information yìí tí a bá ti gbọ́ a máa lọ sọ káàkiri fún àwọn ẹ̀ka tí a ní. Gbogbo wa ni a mọ ọ̀rẹ́ mi tó lóyè gẹ́gẹ́ bí DPO
station tó súnmọ́ wa bí òun ló wá ṣe àlàyé náà fún mi. Wọ́n ní ìjọba sọ wípé a ò ṣe déédéé, a ò ṣe bí a ṣe sọ wípé a máa ṣe. Ìṣesí wa lòdì sí tiwọn. Nítorí ìdí èyí wọ́n ní ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti dá ẹgbẹ́ wa inú. Wọn ò fẹ́ kí ẹgbẹ́ náà gbérí mọ́. Ẹ jọ̀ọ́ sà, kí ló sọ pé ẹgbẹ́ wa ṣe? Màá fẹ́ kí ọ̀rẹ́ mi tún sọ díẹ̀ fún wa kí gbogbo wa fi ti wa gbọ́. Ẹ ṣé mo dúpẹ́, mo ní kí n ṣe ẹ̀lú sí kí n ṣàlàyé fún aláṣẹ kó tó di pé ojú tẹ̀yìn sílẹ̀ ni. Bọ́rọ̀ ṣe jẹ́ láláṣẹ sọ pa ẹ̀yìn. Nígbà tẹ máa dé sílùú wa ní tẹ sọ fún wa ní wípé ẹ fẹ́ ṣe àfihàn gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà láàrin àwọn aráàlú níwà àbàjẹ́ tó wà lára wọn pẹ̀fẹ́ pọ̀ dànù. Àdéhùn ìjọba pẹ̀lú náà nìyẹn. Ṣùgbọ́n nísìnyí ó dàbẹ́ ni pé ẹ̀ ń dáwọ́ lọ́wọ́ ara yín. Ìjọba ò sọ́pọ̀tì kẹ́ ẹ máa dájọ́ láì jẹ́ pé ó ní sọ́pọ̀tì ìjọba nínú. Ẹ wo bí tẹ lọ ṣe fún ọ̀gbẹ́ni Ibo yẹn tẹ wà lọ létẹ ẹ bá mú ẹdẹ gé lápá. At the end of the day láti pé ẹni tẹ ti torí ẹ lọ gé ọmọ lápá ó lọ ṣàfọwọ́fà fún ara orí ara ẹni. Gbogbo eléyìí tẹ bá lè gbìyànjú tẹ mú kó pé ẹ ń dáwọ́ lọ́wọ́ ara yín kò tí ì sí nǹkan tó ní kí ìjọba máa fi ilẹ̀ ṣùgbọ́n báyìí mi ò ní parọ́ fún yín ìjọba ti ṣetán láti gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ yín kó máa ẹ̀ sí ìtìmọ̀ nínú ìlú wa. Ẹ dẹ̀ mọ̀ pẹ́gbẹ́ yìí nígbà tó dé ẹ ní ìlú aláwọ̀ funfun lẹ ti mú wa torí wọ́n bí yín lè kí ló ń kọ́ kí ni túmọ̀ Àríjàn ẹ ní ojú Ọlọ́run fine ojú Ọlọ́run ṣé ojú Ọlọ́run ní pé kẹ́ ẹ máa dáwọ́ fún kẹ́ ẹ má tẹ̀lé àṣẹ ìjọba so ẹ lọ try kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ jáwọ́ nínú àti máa dáwọ́ fún ara yín ẹ jọ. Díẹ̀ náà tó Táyọ̀. Aláṣẹ. Dá sí ọ̀rọ̀ ọmọ Yíbò tí wọ́n sọ. Aláṣẹ. Bẹ́ẹ̀nu sọ̀rọ̀ jájájájájá ara ẹ̀ náà nìyẹn. Bó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ wípé àwa tí a dá ẹgbẹ́ náà sílẹ̀ à ń ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ṣé gbogbo wa la mọ̀ wípé tí ẹgbẹ́ bá ti gbèrú tó ti fẹ̀jú a ní ṣaláì má rí àdùnbí nínú òbí. Àwa náà fi àkókò yìí a fi ń dá ìjọba lójú pé a máa ṣe àtúnṣe. Ìyan wa di àtúngún ọ̀dẹ̀ á di àtúnṣe. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa náà ká mú ọ̀rọ̀ yìí ní ọ̀kúnkúndùn. Àríjàn! One, two, go! Màmá náà sọ pé àwọn fẹ́ rí ẹ. Fọkànbalẹ̀ kò sí wàhálà. A ní ṣílẹ̀ tẹ́ o. Àmín o. Ojú ò ní tì wá. Àmín o. Ọlọ́run á fún wa lọ́kọ tiwa. Tẹ́ bá wá ní ọkọ tiwa, á ní lọ́wọ́, á tún ní sáà. Ǹjẹ́ o mọ̀ pé wíwá tí mo wá lásìkò yìí nítorí tiẹ̀ ni mo ṣe wá? Ṣé màámi ò bá ẹ sọ kankan ni? Àjọ sọ nǹkan kan àti ìsọ. Ẹ tí ì bá sọ̀rọ̀, ẹ sọ kankan fún. Ṣé màmí sọ pé mo wọ́n rò gbé níbi tó ti lè lẹ́kọ̀ọ́ tó fi lè rímọ àyídáyé jẹ́ ká rò dáadáa. bí èmi tó ń tẹ̀lé mi tí a jọ wá síbí báyìí lọ́jọ́ yẹn oníṣẹ́ ló ń dáhùn lára ẹ̀. dáhùn lára ẹ̀. yes. orí rẹ̀ dàrú ni dáhùn lára rẹ̀ ni. ẹ̀yin ọkùnrin ìlú kẹlọ gbówó wá àtàṣọ rẹpẹtẹ pẹ̀lú ìlẹ̀kẹ̀ yíyún pẹ̀lú wọn alárabàrà tó wú ni lórí. wọ́n fẹ́ kí n ṣe báyìí mi ò fẹ́ ṣe màámi mi ò dẹ̀ fẹ́ ṣe ẹ̀gbọ́n mi mo dẹ̀ fẹ́ kí inú wọn náà dùn sí ìrìn àjò tí mò ń lọ yìí àbí kí ló wá fẹ́ kí n ṣe. nǹkan tó máa ṣe wà mo fóònù ẹ. wọ́n rò. ilé yìí nìkan. ó ti pa fún mi. bẹ́ẹ̀ni. tá a bá rí ẹni tó ní ọkùnrin aborí lùlù lẹ́bàá ògiri tí ń forí lùlù lẹ́nu ọ̀nà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ fi tó àwọn òbí yín létí o.
am a talk for life, living in gangster paradise. But they hate me, who hate me, or the people hate me. But all my niggas like me. Why do you hate me? Because I'm fucking money. If it is money, I got a cash in my hand. Enough money, enough problem. You got the money, you got a problem. But it's not money. There's some couple with one man. Bad niggas, give me a break. Oh, no yawa, no yaw yaw. OJU OLORUN boy, one won't tell. Who did? In a big way. I want let them no stand down. Show it, show it, show it, that. All the people make us hear you Allah, region Allah, region Allah. But that's my bayo. But I got my bayo. The Bible pay one ball. 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 I want region. OJU OLORUN. Grace of God. Tí wọ́n bá mú ẹ pé ó ṣiṣẹ́ ìlí, ó lọ ṣàìdá. Wà á fẹnu fẹ́ra. Mo ṣèké fún ẹni ọrùn mímọ́. I am a talk for life, living in gangster paradise. But they hate me, who hate me, or the people hate me. But all my niggas like me. Why do you hate me? Because I'm fucking money. If it is money, I got a cash in my hand. Enough money, enough problem. You got the money, you got a problem. But it's not